bàbá imam àti doctor so nǹkan tá sí ní bùkátà láti ṣàlàyé àwọn nǹkan ni pé so àwọn nǹkan tó bá gbọ́ àwọn nǹkan yẹn so wọn ní mọ̀ báwo ni nǹkan yẹn ṣe rí Kùránì dẹ̀ sọ fún wa a'udhu billahi minash shaitanir rajim in ja'akum fasiqun binabahin fatabayyanu so àwọn bayanu náà ọ̀nà ni àwọn àfáwà fẹ́ ṣe so inshallah àwọn àfáwà ó máa ṣe àwọn àlàyé ẹ̀ lọ àfáwà náà ni àfáwà Abbas Yusuf Arárọ̀mí ọlọ́wọ́n bá ní kẹlá ó jẹ́ kí á rí àwọn bàbá wa pẹ́ onídẹ̀wò rẹ̀ ọlọ́jára bàbá pẹ́ náà alhamdulillahi rabbil alamin wal aqibatu lil muttaqin wala udwana illa ala zalimin wa usalli wa usallim ala man la nabiyya ba'da wa ala alihi wa ashabihi wa ma salaka manhajahu wastanna bi sunnatihi ila yawmi alladhi la tamliku nafsun li nafsin shay'an wa la amru yawma idhin lillah amma ba'd fa inna asdaqal hadisi kalamullah wa khayrul hadi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wa sharrul umuri muhdathatuha wa kullu muhdathatin bid'ah wa kullu bid'atin dalalah aki gbogbo ẹ̀yin tí wọ́n wà ní orí ètò yìí àti